ẹ jẹ́ ká lọ sínú yàrá arákùnrin tá à ń pè ní Bishop Samuel Ajayi Crowther. Kẹ́ wá wo Bible àkọ́kọ́ tó ń gbé wá ní 1842. Arákùnrin kan tá à ń pè ní Babington Macaulay, school ẹ̀ wà ní Ìkòròdú. Arákùnrin ló ṣiṣẹ́ pẹ̀lú Bishop Samuel Ajayi Crowther. Ìgbà tí Ajayi Crowther bímọ tá à ń pè ní Abigail Crowther, arákùnrin tá à ń pè ní Babington Macaulay yẹn ló fẹ́ ọmọ Ajayi Crowther tó ń fi bí Abat Macaulay tó wà nínú £1. Ọ̀nà tí ó ń kó àwọn ẹrú gbà ní ayé ìjọ́un, òun là ń pè ní Badagry slave route journey to unknown destination. Ẹ káàbọ̀ sórí ìkànnì Abínibí Yorùbá pọ́nbélé wa lórí ìkànnì. Lónìí, ìtàn bí Christianity ṣe dé orílẹ̀-èdè Nàìjíríà òun ni àwa bí wá fún. A ti ṣe bí Islam ṣe dé sometimes ago, and lónìí bí Christianity ṣe dé òun ni a fẹ́ wá sọ níbí báyìí lónìí yìí. And tẹ́ bá sì wo ẹ̀yìn mi yìí, 4-story building àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ilé alájà méjì àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, òun ni ó wà lẹ́yìn mi yìí. Níbí tí mo sì wáyé gangan ni Christianity kọ́kọ́ dé sí, tí Henry Townsend tó kọ́kọ́ dé sí nígbà tó dé sí orílẹ̀-èdè Nàìjíríà, kó tó di pé Samuel Ajayi Crowther wá gba ìṣàkóso bẹ̀. Nǹkan kan wá wà tí gbogbo wa máa ń sọ, bí Samuel Ajayi Crowther bó ṣe change Bible láti English to Yorùbá. Bible náà wà ní òkè níbí. Ẹ máa bọ̀, ẹ jẹ́ ká pàdé tour guide wa.